ó ti ṣẹlẹ̀ o ó ti wá ṣẹlẹ̀ báyìí o gbogbo ẹni lólùfẹ́ justice for Mohbad ara àwọn tí wọn ò fẹ́ kárí justice fún Mohbad wọ́n ti ń fojú hàn o àṣírí wọn ti ń tú àṣírí wọn ti ń tú gbogbo alamọ ọ̀gbẹ́ni tó ń pè ní lọ́ọ̀yà Odùmọ̀ṣù tí ẹ bá ti gbàgbé ẹ jẹ́ kí n rán yín létí lọ́ọ̀yà Odùmọ̀ṣù òun ló ń bá bàbá Mohbad ṣiṣẹ́ tẹ́lẹ̀ tẹ́ bá ti rántí ń sìn lọ́ọ̀yà Odùmọ̀ṣù kò sí ní Nàìjíríà o UK ló wà o òun ló ń bá bàbá Mohbad ṣiṣẹ́ ó wá ní representative ní Naija àwọn ọmọ tí ó kà ojú òṣùwọ̀n àwọn náà lọ attend ní corona inquest nígbà yẹn òun wà nílùú òyìnbó òun pàṣẹ fáwọn tó wà ní Nàìjíríà ó dẹ̀ lóun ṣe criminal case mo rò pé ńgbà tí wọ́n rí pé arákùnrin yìí kàn ń gba owó ni kò ṣe nǹkan kan wọ́n ní wọn ò fẹ́ mọ́ ìgbà yẹn ni bàbá Mohbad gba lọ́ọ̀yà Shittu current lawyer báyìí ìgbà yẹn ni bàbá Mohbad gbà kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà mo mọ̀ wípé ẹ̀yin lólùfẹ́ mi kan ẹ máa fi ọkàn bá ọ̀rọ̀ justice for Mohbad yìí lọ tí ẹ ò bá gbàgbé nígbà tí bàbá Mohbad tó dọ̀mpù lọ́ọ̀yà Odùmọ̀ṣù ẹ má gbàgbé pé Mr. Muyiwa àbúrò ló jẹ́ sí bàbá Mohbad òun ló bíríngì lọ́ọ̀yà Odùmọ̀ṣù in tó introduce ẹ̀ sí bàbá Mohbad pé is a good lawyer mo rò pé ńgbà tí àwọn public tó ń rí i pé kò ṣe nǹkan kan wọ́n kàn lọ sí corona inquest nǹkan kan tiẹ̀ jáde ńbẹ̀ wọ́n pariwo lé Mr. Muyiwa sọ fún bàbá Mohbad pé ó dàbẹ̀ ní wípé máa yí ò ṣe nǹkan kan lóòótọ́ wọ́n fi inú konú wọ́n fi kun lókun wọ́n ní kó jẹ́ kí àwọn ṣí máa yìí sílẹ̀ after all ó kàn lóhun máa wá sí Nàìjíríà kò yọjú sí Nàìjà àwọn ọmọ tí ò wà capable àwọn náà lọ ń kojú àwọn lọ́ọ̀yà àwọn àṣànà tó yẹ pé tó bá wà ní court according to àwọn tó wà ń bẹ pẹ̀lú wọn ní wọn àwọn lọ́ọ̀yà yìí wọn kì í lè sọ nǹkan kan kó tó di pé bàbá Mohbad wọ́n decide àti Mr. Muyiwa tí wọ́n gba lọ́ọ̀yà tó ń gba lọ́ọ̀yà Shittu ló wá handle case nísìn so immediately tí wọ́n yọwọ́ lọ́ọ̀yà Odùmọ̀ṣù kò láwo ìjà bẹ̀rẹ̀ láàrin wọn àti bàbá Mohbad àti ẹ̀rù pé bóyá ibi tíjà yẹn máa mọ nìyẹn ó fi allegation kan bàbá Mohbad pé bàbá Mohbad jẹun ní 9M tẹ́ ò bá gbàgbé ọ̀rọ̀ yẹn náà jáde tí mo gbé wá sórí ètò mi báyìí ó ní bàbá Mohbad jẹun ní 9M bàbá Mohbad dẹ̀ jáde sórí social media wọ́n náà wọn ò jẹ́ lówó wọ́n ní gbogbo owó táwọn jẹ pátápátá náà wọ́n ti san pé tó bá sọ pé àwọn jẹun lówó kó wá sọ ọ̀rọ̀ yẹn digbọ́n mi sí omi òtó láàrin wọn àti bàbá Mohbad ok ṣebí téèyàn bá jẹ́ lówó tó o bá béèrè tí o bá fún ẹ àṣẹ lọ́ọ̀yà tó dẹ̀ mọ̀ òfin ṣe pé ẹni yẹn ló yẹ kó gbé lọ sílé ẹjọ́ tí ẹ ò bá gbàgbé àti máa lọ bí 2 to 3 months báyìí máa yí dákẹ́ kò sọ kankan mọ́ ṣàṣedé ni mo ṣàṣàrí lẹ́ni tí kọ́nà àwọn ọ̀rẹ́ mi tó sẹ́ndì pépà yẹn sí mi ó sẹ́ndì ẹ̀ sí mi ó ní kí n kà punch ní pépà yẹn yà punch mo wá rí ibi tí lọ́ọ̀yà Odùmọ̀ṣù tó ti kọ lẹ́tà ó kọ lẹ́tà sí adájọ́ tó wà ní corona inquest Mrs. Kìtẹ̀ lórúkọ woman náà o mo gbàgbé orúkọ woman yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń sà lọ sí kóòtù ẹ máa ti rántí orúkọ woman yẹn lọ́ọ̀yà Odùmọ̀ṣù ó wá kọ lẹ́tà sí adájọ́ yẹn pé kó da ẹjọ́ justice for Mohbad pé kó dànù mo mọ̀ pé ẹ̀yin nílùú fẹ́mi ká tó máa sọ pé níbo náà ti ń ṣerú ẹ̀ ẹ̀yin kọ́ lè máa sọ pé àbúrí ẹ̀ burú nìkẹ́ àbóyá wèrè nìkẹ́ ṣé ẹ̀rí kan tẹ̀mí kan rí láàrin yẹn tọ́lọ́n bá fẹ́ máa tú àṣírí àwọn èèyàn tọ́lọ́n bá fẹ́ máa tú àṣírí àwọn anti-justice àwọn tó ń kú àbáyé pọ̀ o tó ń gbénú òkùnkùn ta fà sínú mọ́lẹ̀ wọ́n pọ̀ o ẹ̀yin nílùú fẹ́mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí
ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sílẹ̀ ní Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ subscribe kájí máa jẹ gbádùn ètò yìí. àwọn tó ń ṣe bẹ́ẹ̀ pọ̀ tó máa ń gbé ní òkùnkùn tafà sínú mọ́lẹ̀ wọ́n pọ̀. ó wá kọ lẹ́tà láti UK ibi tó wà ó wá ń kọ sí adájọ́ ní Nàìjíríà níbi báyìí pé kó da ẹjọ́ ọjọ́ sí Mohbad pé kó dànù. ṣe ti rí i pé ní ọ̀dọ̀ ti tèmi Ọlọ́run ti kọ́kọ́ fi ojú ọ̀tá mi hàn. ìwọ lọ́ọ̀yà tó ló ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn tó ló ń jà fún Mohbad torí wípé wọ́n ní ò ṣe nǹkan tó tẹ́ wọn lọ́rùn wọ́n dẹ̀ ní kó step aside kẹ́ni tó wà ní Nàìjíríà tó mọ sísítẹ̀mù Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí kó fèsì justice yẹn. ó torí ẹ̀ oní bàbá Mohbad jẹ́ ní 9M awuyewuye wá lórí yẹn ó mọ̀nà tó tún fẹ́ gbà mọ́ ó wá ń kọ lẹ́tà sí adájọ́ tó wà ní Naija ẹjọ́ níbo náà ti ń ṣerú ẹ̀ níbo ṣẹ́rí ẹ jẹ́ ká gbàgbé pé Nàìjíríà they were corrupt. ìgbà míì wọ́n máa ń fẹ̀tẹ̀ sílẹ̀ wọ́n máa ń palàpalàpà accepted but lórí ti eléyìí tí Nàìjíríà bá fi lè accept stupid letter yìí mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé Nàìjíríà ti finish pátápátá ni pátápátá gbogbo. kí n tó kọ́kọ́ rí information yẹn ọ̀rẹ́ mi ni kọ́kọ́ sọ fún mi pé ṣé mo mọ̀ wípé lọ́ọ̀yà bàbá Mohbad tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní lọ́ọ̀yà bàbá Mohbad tẹ́lẹ̀ mo ní ok lọ́ọ̀yà Odùmọ̀ṣù ó ní yes ó ní ǹjẹ́ mo jẹ́ mọ̀ pé ó ti kọ lẹ́tà sí adájọ́ Nàìjíríà adájọ́ tó sit fún corona inquest pé kó da ẹjọ́ justice yẹn nù mo ní láéláé kò jẹ́ bẹ́ẹ̀ ó lóun ti mọ̀ pé mi ò ní gbàgbọ́ ó wá snap pépà yẹn ó wá send ẹ̀ sí mi ìgbà tèmi náà kà àmọ́ ní wow ẹ wo bójú àwọn àṣebí ṣe hàn ṣé mo kí mò ń sọ fún gbogbo ẹ̀rọ ìfẹ́ mo ní bí justice yìí bá ṣe ń pẹ́ sí bẹ́ẹ̀ lójú àwọn àṣebí ó máa hàn síta àìmọye àwọn táṣìírí wọn ṣe máa tú ṣé òun lọ́yọ̀ Odùmọ̀ṣù yẹn ló yẹ kán bá nírò kọ́ báyìí a lawyer for that matter òun náà dé bímọ kò dẹ̀ rọ àtúbọ̀tán tiẹ̀ kò rọ àtúbọ̀tán àwọn ọmọ ẹ̀ kò tiẹ̀ wo nǹkan táwọn ọmọ ẹ̀ máa face tó bá dọjọ́ ọ̀la òun ti dàgbà ń tiẹ̀ ó máa tó kẹ́rù sọ́kọ̀ àwọn ọmọ tó bí sílẹ̀ nǹkan kí ló fẹ́ kọ́ face ní justice tí gbogbo the whole world ń wá ìwọ tó wá ní God ó tún wá ń kọ lẹ́tà sí adájọ́ débi yí pé Punch fi gbé Punch tó gbé yẹn òun ló tú gbogbo àṣírí ẹ̀ tó bá yẹ pé Punch ò gbé ni àṣírí ò ní tú but Punch wá gbé ẹ ò bá àṣírí ẹ̀ ṣe tú ṣé ẹ ti rí rísìn tó ṣe ń bá bàbá Mohbad jà pé bàbá Mohbad jẹ́ òun ní 9 million torí wípé bàbá Mohbad gbaṣẹ́ yẹn kó lọ́wọ́ ẹ̀ a dẹ̀ gbọ́ wípé òun àti Kàrímọ́ wọ́n jọ ń ṣe hanky panky ni agbópọ̀ wọn àti Kàrímọ́ wọ́n jọ ń ṣe hanky panky ni àìmọye àwọn lọ́yà tá ti rí bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ máa gbéṣẹ́ fún wọn wọ́n á tún máa lọ gbawó lọ́wọ́ ọ̀tá ṣé wọ́n tó ti ń gbowó lọ́wọ́ ọ̀tá ṣé wọ́n ló wá fẹ́ jíṣẹ́ tèmi wá rìn ó ń gbowó lọ́wọ́ tèmi ó tún ń gbowó lọ́wọ́ ọ̀tá ó ti jẹ́ dandan pé ọ̀tá yẹn ló máa fífọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́yẹ Odùmọ̀ṣù bẹ́ẹ̀ gan ló ṣe rí àfàìmọ̀ kó má jẹ́ yí pé àwọn anti-justice wọ́n ti bribe ẹ̀ látìgbà tí mo ti mọ̀ pé ó tiẹ̀ ti ní connection pẹ̀lú Kàrímọ́ wọ́n ti jọ ń sọ̀rọ̀ ibẹ̀ ni mo ti mọ̀ pé lọ́yà yìí máa gbàbọ̀dè at the end of the day náà ṣẹ́rí ó gbàbọ̀dè Ọlọ́run ló ní kán tètè gẹ̀ẹ́tì ẹ̀ kán tètè yọwọ́ ẹ̀ kó láwo bí máa yìí bá handle justice wà láì 20 years àṣìwà ń bẹ̀ 20 years owó tóun kàn sọ́ọ̀kì yẹn lòun kàn máa wà after actually náà 85% of àwọn lọ́yà wọn máa ń fẹ́ jẹ́ kẹjọ́ tètè parí torí owó títí wọn tí wọ́n fẹ́ gbà wọn máa ń fẹ́ jẹ́ kẹjọ́ tán bọ̀ tẹ́ ẹ̀ bá ti ẹ̀ fẹ́ jẹ́ kẹjọ́ tán tẹ́ ẹ̀ dẹ̀ ń ṣiṣẹ́ gidi ṣe bá àwọn èèyàn àti ẹ̀ ṣe pé ẹ̀ ń ṣiṣẹ́ gidi látijọ́ tí àwọn ọmọọṣẹ́ máyì ti ń lọ sí corona inquest wọn ò rí nǹkan kan mú bọ̀ a ò gbọ́ wípé wọ́n béèrè tangible question lọ́wọ́ àwọn ọ̀daràn yìí ọ̀hún ti tán gba lọ́ọ̀yà Ṣítù kọlọ́hún fún màá náà ṣe bí máa ṣe sọ̀jà ló bàbá délé yìí o
ẹ wọ ọ̀nà tí màá yìí fẹ́ gbà, ẹ wọ ọ̀nà tó fẹ́ gbà láti fi da ẹjọ́ yìí nù. Ọlọ́run ló mọ irú ìrìn tó ti ń rìn lábẹ́lẹ̀. Ṣebí lẹ́tà tó kọ táṣìírí ẹ̀ tú, ṣe bóun la rí. Ǹjẹ́ amóye èrè tó ti rìn lábẹ́lẹ̀ tọ́lọ́run ò gbà fún? Ǹjẹ́ amóye ìgbésẹ̀ tí màá burúkú yìí ti gbé káṣìírí ti lẹ́tà yìí tó tú? Ṣé rí Mohbad, àwọn tó sọ wípé áńgẹ́lì kan ni wọn ò pa irọ́. Òun náà dẹ̀ sọ kó tó kú, ó lè ti ń ṣe tipẹ́, ó lè ti ń ṣe tipẹ́, ó ní tòun ilẹ̀ máa fi ṣàṣemọ̀. Ẹ jọ̀ọ́, gbogbo ojú tó ń wò mí, ẹ má bá wọn lọ́wọ́ nínú àbòsí, ẹ má bá wọn lọ́wọ́ nínú ìkà. Ìgbẹ̀yìn ò kí ń dà o, ìgbẹ̀yìn ò kí ń dà o, ìgbẹ̀yìn ò kí ń dà o. Gbogbo ojú tó ń wò mí, mo gbàládùá fún yín, ẹ ò ní sọmọ nù bí òkú. Ìwà tẹ́ máa hù tọ́lọ́run máa béèrè ẹ̀san lára ọmọ yín, Ọlọ́run ò ní jẹ́ kẹ́ bá wọn hù lágbára Èdùmàrè. Ọ̀tẹ̀ tẹ́ máa bá wọn dì tọ́lọ́run máa béèrè ẹ̀san ẹ̀ lára ọmọ yín, Ọlọ́run ò ní jẹ́ kẹ́ bá wọn nípìn bẹ́ẹ̀ lágbára Èdùmàrè. Àtúbọ̀tán ò dáa o, àtúbọ̀tán ò dáa o. Àwọn tó ń ṣẹlẹ̀ sí wọn kí n lè sọ síta ní o. Àtúbọ̀tán ò dáa o. Àdúrà tí kí gbogbo wa máa gbà ni pé Olúwa o, jẹ́ kí ikú kó ka iṣẹ́ rere mọ́ mi lọ́wọ́. Olúwa o, gbogbo ìgbà tí n bá máa jáde kó láyé, jẹ́ kí ikú kó ka iṣẹ́ gidi mọ́ mi lọ́wọ́. Ìwọ̀nba àgbà tó dẹ̀ kù tá a máa jọ lò ní ìgbésí ayé, má jẹ́ ká bá wọn bá tọmọlàkejì jẹ́. Má jẹ́ kí n nípìn nínú ìbá tọmọlàkejì jẹ́. Má jẹ́ kí n nípìn nínú ìdá orílẹ̀-èdè rú. Torí àwọn kan wà tó jẹ́ pé ègún yẹn ti wà lórí wọn lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Wọ́n ti gbé ègún yẹn rù. Àwọn ogun ò tiẹ̀ wá kí ẹ̀ mọ̀ pé wo ọmọ tó bá fẹ́ máa jẹ ẹ̀ṣà wọn kó máa jẹ lọ. Irú àwọn èèyàn bẹ́ẹ̀, ọmọ wọn á jẹ, àwọn ọmọdọ́mọ wọn á jẹ. Olúwa o, má jẹ́ kí n tara òbí burúkú jáde. Gbogbo ojú tó ń wò mí, ẹ ṣàmì àdúrà, ẹ ò ní tara òbí burúkú jáde lágbára Èdùmàrè. Torí ẹni tó bí burúkú bá bí, kò ráyé wá o, kò rí ayé wá àtọ́. A kò máa sáré sókè sáré sódò. Nǹkan táwọn ẹgbẹ́ ń ṣe láàrin oṣù mẹ́fà, òun á dẹ̀ máa ṣe láàrin ọdún mẹ́fà, kò dẹ̀ ní rí rìsọ́ọ̀tì. Àwọn ẹgbẹ́ dẹ̀ ti ṣe láàrin oṣù mẹ́fà, wọ́n dẹ̀ ti jẹ lọ. Òun dẹ̀ ṣì ń lé láàrin ọdún mẹ́fà, kò dẹ̀ rí rìsọ́ọ̀tì. Àwọn ègún kan wà tó jẹ́ pé kádùúrà tó lè yí padà, wàá gbàdúrà ẹ̀mí á fẹ́ bọ́, wàá gbàwẹ̀ ẹ̀mí á gbó, wàá gun ju igbó tàdá lọ. Lẹ́ṣẹ̀ tó dẹ̀ mọ́wọ́ tó mẹsẹ̀, Olúwa o, gbogbo igun tó ń wò mí, ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀, ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ díẹ̀, ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ gbà tí àwọn tó dá ẹ̀ṣẹ̀ yìí, ọba mi Èdùmàrè kò ní fi bí yín lágbára Èdùmàrè. Ẹ kàn ṣàmì àdúrà. Ṣẹ́rí lórí Justice Somebody, àwọn tó ti gbẹrù ẹlẹ́rù sórí wọ́n ti pọ̀. Àwọn tó gbẹrù ẹlẹ́rù sórí, ọ̀rọ̀ tí ó kàn wọ́n lọ́wọ́, tí ó kàn wọ́n lẹ́sẹ̀, wọ́n dẹ̀ fi ba ìgbésí ayé wọn jẹ́. Wọ́n ò dẹ̀ tí ì mọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ló dẹ̀ di ọjọ́ alẹ́ kálábùrẹ́là tó mọ̀ wípé ẹrù lòún rù nígbà tójò bá ti dá tán. Tójò bá sì ń rọ̀, á sì máa wò kóhun rí nǹkan fi kọ́fà orí òun. Bọ̀ tójò bá dá tán, láwa mọ̀ pé àṣẹ èrò tẹ lọ̀mbrẹ́là yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì, wọ́n ti gbé ègún yẹn síra wọn lórí ọ̀rọ̀ Justice Somebody, lọ́rọ̀ tí ó kàn wọ́n lọ́wọ́, tí ó kàn wọ́n lẹ́sẹ̀. Òkè, ẹ̀yin náà wo lọ́yẹ̀ Odùmọ́sù yìí. Wọ́n gbà ẹ̀ síṣẹ́, o ò ṣiṣẹ́ tó yẹ kó o ṣe. Wọ́n dẹ̀ ní kó o step aside, kó o jẹ́ kẹ́ni tó wà ní Nàìjíríà tó mọ kọ́nàkọ́nà gbogbo Nàìjíríà, tó mọ nǹkan tí Nàìjíríà ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí, kó fèsì wọn. Wọ́n ní kó o jẹ́ kí yẹn dẹ̀ continue. Ẹ wọ̀nà tó wá gbàyọ̀. But èmi mọ̀ wípé lẹ́tà tó kọ yẹn ó kàn jẹrẹ ń yá ni. Torí Nàìjíríà gan ò ní dìsẹ́ǹsì lò kán ọ̀nà ọ̀rọ̀ lẹ́tà bẹ́ẹ̀ yẹn. Adájọ́ yẹn gan ò ní dìsẹ́ǹsì lò
kó ọ̀nà owó lẹ́tà bẹ́ẹ̀ yẹn mo mọ̀ pé 100% sure nìyẹn but ọlọ́run tó fẹ́ tú àṣírí ẹ̀ ọlọ́run tó fẹ́ jẹ́ ká mọ̀ pé ó wà nínú àwọn anti-justice òun ló jẹ́ kó gbégbèsè tó gbé yẹn tó bá yẹ kó bá fi mọ lórí 9M tó ní bàbá Mohbad jẹun yẹn òun ni wọ́n jọ ń pò ní ẹjẹ́ mọ̀ bó ṣe dà but bó ṣe wá kọ lẹ́tà yẹn àwọn èèyàn dẹ̀ ti ń sọ wípé anti-justice in my mood but èmi ò bá wọn gbàgbọ́ and secondly kò tún wá sí ní Naija kò sí ní Naija yẹn òun lèmi tí ẹ fi ní concern pé báwo ni wọ́n tó wà ní UK ṣe máa mójútó ẹjọ́ ní Naija criminal case for that matter tí òun ṣe ẹjọ́ òjẹ̀mí lówó àjẹràwá lówó homicide case bẹ́ẹ̀ yẹn but wọ́n ní ó ní àwọn capable lawyer ní Naija àwọn yẹn dẹ̀ lọ sí corona inquest àárín kankan tó ṣe àṣewèrè tí ẹ ń gbowó ni ó wá rí pé ọ̀nà owó yẹn dí ó wá parọ́ pé bàbá Mohbad jẹun ní 9M bàbá yẹn dẹ̀ sọ pé òun ò jẹ́ lówó ẹ ò gbèsè tó tó wá gbé ṣebí tán bá jẹyàn lówó ṣe bó yẹ kó o gbẹ́ni yẹn lọ sí kóòtù ni ìgbà tí kò lè evidence tó máa fi gbé bàbá Mohbad lọ sí kóòtù ẹ wò bí tó wà lọ kọ lẹ́tà sí pé kàn da ẹjọ́ yẹn nù ṣe ti ríṣẹ́ ṣáwọn yẹn náà wàá gọ̀ káti ẹ̀ sọ wípé àwọn yẹn náà wọn ò fẹ́ justice ẹ jẹ́ káti ẹ̀ accept bẹ́ẹ̀ but ṣé wẹ́n nìkan wá lè wà ní UK kó máa wá pàṣẹ fún wọn ní Naija ṣóun ló fi wọ́n síbẹ̀ ni ṣóun ló fi wọ́n síbẹ̀ bí lọ́yà yẹn bá ní òun ò ní ṣẹjọ́ yẹn mọ́ ẹlòmíà dìde àmọ́ ṣùgbọ́n irú lọ́yà yẹn gan àbí wọ́n adájọ́ yẹn gan kò gbọ́dọ̀ descend so low kó wá lóun fẹ́ ọ̀nà owó lẹ́tà tí ó lọ́yọ̀ Dùdùmọ́sù ṣóun ló ń sanwó oṣù fún ni àbẹ́lò ló fẹ́ fi bribe ẹ̀ tó fẹ́ tó owó oṣù tó ń gbà tí kàṣàlà bá bọ̀ sí. ẹ wò ẹni olùfẹ́ mi information tí mo rí lórí ọ̀rọ̀ bàbá Mohbad àti lọ́yọ̀ Dùdùmọ́sù tí mo ní kí sáré wá fún yín nìyẹn Punch ló gbé o pé lọ́yọ̀ Dùdùmọ́sù ó kọ lẹ́tà sí adájọ́ tó wà ní corona inquest pé kó da justice somebody pé kó dànù tá a dẹ̀ mọ̀ wípé wọ́n bí ẹ̀dá but èmi kọ́ fà fẹ́ fi tó yín létí pé kẹ́ ẹ lè mọ̀ pé ìkan nínú àwọn anti-justice tó fara pamọ́ ó ti yọjú síta òun náà ni lọ́yẹ̀ Dùdùmọ́sù àṣírí ẹ̀ ti tú o ọ̀gá àwọn anti-justice ni àṣírí ẹ̀ ti tú wọ́n ti ń sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń fún ní 50-50 ó ti wá di 100% báyìí ẹni ló fẹ́ mi a ò ní rí jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ lọ́yẹ̀ Dùdùmọ́sù àti bàbá Mohbad tó ní kí wọ́n da justice nù tọ́lọ́hún rẹ̀ nígbà fún wọn ẹ bá mi share fídíò yìí kẹ́dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ti subscribe gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe mo kí mo dúpẹ́ lọ́wọ́ yín òṣùbà yín rè ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ ètò tẹ́ fi ń gbọ́ mi kò ní di lágbára Èdùmàrè ọwọ́ tẹ́ fi ń tẹ subscriber yẹn ẹ ò ní fi gbọ́ mọ́ sí lágbára Èdùmàrè ibi tẹ́ ti wá mú owó tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wo prógámù yìí lágbára Èdùmàrè àgbà náà ní wọ́bẹ̀ mo tún padà bọ̀ láti wá fún yín ní another information ire o.